dákun ní panupọ̀ wa ká sọ pé a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. Bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. Mo kí Ọlọ́run, mo kí Ànábì Muhammad. صلى الله عليه وسلم. Mo kí àwọn tí Ọlọ́run kó Ìlọrin lé lọ́wọ́. أدام الله حياتهم أجمعين. Bẹ̀rẹ̀ láti rí àwọn tó ṣe pé àwọn náà ní kíbla wa nílọrin. Àwọn bàbá wa àgbà, ọlọ́lá wa mìmọ́tàbà sẹ́ríkìn Ìlọrí, ẹlẹ́kọ̀ọ́já pariwo ṣéwù. ومن كان يرضى شيخ عالم أسوة يقول يعصمك أدام من الله الناس. دولة عالمي لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سلام قولا من رب رحيم. حسبنا الله ونعم الوكيل. àwọn tí Ọlọ́run pè lérí nílùú yìí nìyẹn. الحمد لله. àfi kó o sì bọ́lọ̀ ń pẹni tọ́lọ̀ ń pè lérí. bàbá wa mìmọ́tàbà sẹ́ríkìn Ìlọrí. شيخ. Olúwa bá ní kára kún àlàáfíà wọn. آمين. ọdún bíbí Ànábì Muhammad tá à ń ṣe yìí má ṣe lópin fún bàbá láyé o. آمين. alákẹ́bà ń ṣe méjì mọ́. آمين. nítorí àkókò gbogbo àwọn bàbá wa níjòkó tí wọ́n ń jẹ́ aṣojú wọn, àwọn bàbá wa àgbà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ àtàpẹ́lẹ́ dákọ̀ wọn, bàbá wa àgbà Mágàjí Ààrẹ. شيخ. gbogbo tí ń jẹ́ra padà sí ibú Ọlọ́run níjẹ́ sàgbákò rẹ̀. آمين. bàbá mi àgbà Balógun Alánàmú, شيخ. àlékún yáàyì, àlékún àánú Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú yín. آمين. bàbá mi àgbà bàbá wa Balógun Ajíkòbí, شيخ. àlékún tọ́sọ́nà Ọlọ́run máa bẹ pẹ̀lú yín. آمين. bàbá wa Balógun Gàmbàrí, ọlọ́mọ́sàjárí wọn pẹ́kọ́sà àlékún dáadáa. آمين. bàbá wa the first Malami, the first Makama of Ìlọrin, ti bàbá ọlọ́lá mìmọ́tàbà, àárín pẹ̀lú Ọlọ́run mọ́jọ bàjẹ́. آمين. àlékún kun ara tàláfíà Ọlọ́run bá ṣe fún yín. آمين يا الله. mo kí bàbá wa ìmáàmù àgbà nílọrin. أهمة قوم يهتدى بهداهم لها الله من إياهم يتنقص. nínú ẹwà ẹ̀sìn ní kíkí, bẹ́ẹ̀ni. gbogbo ẹni yóò tó bá wọlé tí ò sálámà kó tó wọlé, bàbá wa nǹkan tá a rí mẹjá pé lólè. أهمة قوم يهتدى بهداهم لها الله من إياهم يتنقص. bàbá wa ìmáàmù àgbà nílọrin, دام الله إمامته. àfihàn lé Ọlọ́run lọ́wọ́. bàbá wa alájà àgbà ní kí n kí yín Dáadáa. ipa kú ọdún Ọlọ́run jà sọ̀pọ̀ rẹ̀. آمين. Ọlọ́run jẹ ló yóò gùn yóò pẹ́ yóò sì tọ́. آمين. àwọn bàbá wa tàná Ọlọ́run bá àbùkù rẹ̀ àlùkìyámà wọn. آمين. bàbá mi àgbà nímọ̀lé. أهمة قوم نهتدي بهداهم. à ń kọ́ yáyé ọ̀ lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ni. à ń kọ́ yáyé ìrìn lọ́dọ̀ yín, gbogbo yáyé ìkéwò ọ̀dọ̀ yín lọ́wọ́ àgbogbo tí ń jẹ́ àpadà sí mọ̀jẹ̀ sàgbákò ẹ̀. آمين. نهتدي بهداهم. bàbá wa ìmáàmù àgbà ní Gàmbàrí, دام الله إمامته. ọba tó ṣe yín lọ́sọ̀ọ́ nínú àwọn ọ̀ṣọ́ Ìlọrin, Ọlọ́run níjẹ́ ló kà padà sí ibú. آمين. bàbá wa àfáwọn àgbà Rábànà, bàbá wa àgbà Jánásì, ẹ dákun ẹ gbọ́dọ̀ tún di àgọ̀ torí gbogbo ẹ̀ náà àkókò náà ni. bàbá wa my lord Grand Kadi, دام الله حياته. agbọ́dọ̀ fi gbó àfigbà agbọ́dọ̀ fi ṣe gbó lé àfa wa nù, bàbá wa nù, Ọlọ́run má jẹ́ ló kà padà sí ibú. آمين. gbogbo tí wọ́n ń jẹ́ ṣẹ̀ríà kọ̀tù lápapọ̀ òfin bàbá wa Grand Kadi kí gbogbo ẹ̀yin àfa wa, gbogbo ẹ̀yin àfa wa, gbogbo ẹ̀yin àfa wa, ọlọmọsàbà kí yín. آمين. mo wá gbà bẹ́ẹ̀ bàbá alájà àgbà ní kí n kí bàbá wa àgbà lágége. أهمة قوم نهتدي بهداهم لها الله من إياهم يتنقص. bàbá wa lágége, bàbá alájà àgbà ní ká kí n pọ́nlọ́wọ́n ní sèyí láti mọ fẹ́ni kọ̀ọ̀kan wa,
bàbá wa chairman Muslim Council mo kí yín púpọ̀ gbogbo ẹ̀yin yá wa yá àdínì yá súnà ọlọ́run ní sẹ́yìn láṣẹ mọ́ gbogbo àwọn tá à ń jọ máa kéwù lápapọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ní ìṣẹ́jú mi a wà níbi ayẹyẹ ọjọ́ ìbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí Ìlọrin ti bẹ̀rẹ̀ kan tó bí ẹnì kọ̀ọ̀kan wá. Ìlọrin ni ilé ẹ̀sìn, Ìlọrin ni ilé mímọ́. Bíbí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àwọn kan náà àwọn èèyàn mọ́jẹ̀ ń sọ pé nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ nínú àwọn èèyàn wọ́n ní àwọn ní kò dá haramu ní ká máa ṣayẹyẹ rẹ̀ àwọn kan náà àwọn èèyàn sọ bẹ́ẹ̀. àwa ní tí fanfa bá wà lórí ọ̀rọ̀ al-ihtifalu bi mawlidi nabi sallallahu alayhi wa sallam kò sí fanfa níbi dhikra mawlidi nabi sallallahu alayhi wa sallam. torí pa àárí ẹ̀rí látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ipò fúnra rẹ̀ kana yasumu yawm al-ithnayn ìmọ̀ gbààwẹ̀ gbogbo ọjọ́ Monday wọ́n á bẹ̀rẹ̀ pé kí ló dé ó ní li annani wulidtu fi ọjọ́ tí wọ́n bí mi nu ajápọ̀jọ́ bí ànábì náà pàtàkì lọ́dọ̀ ànábì Muhammad. wulida lihuda falikainatu diya'u wa famu zamani àwọn alájí wa sumu wa fana'u. ẹ dẹ́kun àwọn àgbàlagbà tí wọ́n bí wa nílùú yìí nǹkan kan pàtàkì lẹ́nu wọn bí ìmọ̀ bí ẹ̀sìn. Allah. agboolé tá a dájú kọ tọ́lọ̀ ń kọlu ilé lọ́wọ́ wọn bàbàrà kankan kọjá mímọ́ wọn bàbàrà kankan kọjá ẹ̀sìn ọ̀làdébá méjèèjì lójú ọ̀nà ni. Allah. ìmọ̀ bàbàrà wọn nu ẹ̀sìn bàbàrà wọn nu ọlá wa méjèèjì lọ́wọ́ àdọ́lá ló fà á bí gbogbo ìlú ọba lè sọ bẹ́ẹ̀ àwa lè wí nílùú tiwa nílọrin yàyín wípé wọ́n máa ń pè àáfàá ní bàbá ọba lóòótọ́ ni àáfàá ní bàbá ọba àmọ́ kò lọ bẹ́ẹ̀ ńlọrin. èsì. kí ló bá tí òjò lọ bẹ́ẹ̀ àwọn náà là àáfàá àwọn náà lọ́ba. Ìlọrin ni Ìlọrin àrùjùdíní wa hikimati Ìlọrin Ìlọrin àrùjù ilmi wa sunnati. ẹlẹ́kùn tó bá rí bẹ́ẹ̀ tó bá ṣe pẹ́lẹ́ yìí náà làjogún bá wá tá a bá yóò wá jẹ́ pé mi náà fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀kan nínú tọ́lọ̀ nítorí ẹ̀ràn ànábì Muhammad sáyé. sallallahu alayhi wa sallam. kí ni nǹkan náà himayatu din sísọ ẹ̀sìn èyí tá a jogún lọ́dọ̀ àwọn baba ńlá wa èyí tọ́jọ́ kan pàtàkì nínú tá ànábì Muhammad wáyé wá ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى billahi shahida. ẹ dẹ́kun hadith anabi Muhammad kan bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. hadith náà máa ń dààmú làákàyè mi púpọ̀. gbogbo ẹ̀yin ọ̀tọ̀nkùlù ìlú lẹ́wà ní àyín gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ orígun ìlú ẹ̀yin lẹ́wà ń jókòó yìí ẹ̀yin àfáà táyọ̀ pé àfáà tí ó dáhùn ẹ̀yin náà lẹ́wà ń jókòó yìí anabi Muhammad sallallahu alayhi wa sallam. ó ní لا يأتي عليكم زمان إلا والذي بعده شر منه حتى تلقوا ربكم. لا إله إلا الله. لا يأتي عليكم زمان إgbàkan ní máa wá bá nínú ayé tá wà ńbẹ̀ yìí إلا الذي بعده شر منه àfi kó ṣe pé ìjọ ọmọ ẹbẹ lẹ́yìn rẹ̀ ọmọ burú ju ìta tí ń lò ṣáájú lọ حتى تلقوا ربكم bí ó ṣe máa wá wà nù títí tá fi lọ pàdé Ọlọ́run. والذي أرسل رسوله بالهدى ودين الحق. gbogbo òjíṣẹ́ kọ̀ọ̀kan t'Ọlọ́run ń gbé dìde
láti kó tó di pé ànábì Muhammad dé. sallallahu alayhi wa sallam. nígbà tí ràǹgbáfẹ́ bá fẹ́ pọ̀ ńlẹ̀ẹ́lẹ̀ náà lọ́lọ́run wá ràn òjíṣẹ́ pé ẹ lọ́ọ́ fọlẹ̀ mọ́. Allah. ràǹgbáfẹ́ àbí. bẹ́ẹ̀ni. ẹ lọ́ọ́ fọlẹ̀ mọ́. ràǹgbáfẹ́. bẹ́ẹ̀ ló ṣe lórí ànábì Ibrahim. aleyhi salatu wa salam. aleyhi salatu wa salam. bẹ́ẹ̀ náà ni wọ́n ń bábọ̀ tó fi dórí ànábì Muhammad náà. sallallahu alayhi wa sallam. bí n ṣe wá ń ṣe náà nù ní kóra àwọn náà lọ́ba dé rí ijọ́ tọ́lọ́run ó gbé ṣé wàá rí mu dìde pé máa ń sọ ńlọrin. Ìlọrin ní bùkátà sí ọ. Allah. bọ́lá ohun tí wọ́n ń ṣe náà nù ṣùgbọ́n kai. bàbá wa wà nílùú àfa alimi ń ta mọ̀lógún ìlú àfa alimi tí wọ́n fi ń protect ẹ̀sìn òun náà lálùkùránì kálukú náà bíra rẹ̀ pé alùkùránì tá ànábì torí ẹ̀ṣẹ̀ wàhálà ń jọ́ kínní àná ṣe bó ti wà náà náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ dòní. huwa alladhi arsala rasulahu bil huda wa dinil haqq. oúnjẹ wọn àdínì ni àbẹ́sìn tọwọ́ rẹ̀ bàjẹ́ àbọ̀ ń tẹ̀sìn ṣe. la ilaha illallah. ọ̀pọ̀lọpọ̀ àfa àlàyé lónìí iṣẹ́ tá ànábì ṣekù ó kọ́ lásán lókun tá à ń fi ń jẹ́ ààrí mójútó ọ̀pọ̀lọpọ̀ ń jẹun àdínì ni iṣẹ́ àdínì kálukú orí ṣe mọ́ ẹja kíyèsí ra wa. walladhi arsala rasulahu bil huda wa dinil haqq. àsàlátù pọ̀ káàkiri láyé. liyudhhirahu ala dini kullihi. ṣé iṣẹ́ tó yẹ kásàlátù ó ṣe ní í ṣe ọ̀pọ̀ nínú àwọn obìnrin tí ń lọ àsàlátù tí wọn ò mọ jẹ́nẹ́bà wẹ̀. wa kafa billahi shahida. àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn lónìí a ju ogún àwọn baba ńlá wa lẹ̀ àwa lọ ranjú mọ́ ogún ológun ìṣòro tó wà ń bẹ̀ ní jẹ́ ń sọ fún ọ tarakta libaqiya wa dhahabta ila lifaniya ntí ó sẹ́kù kù ọ́ kọ́dà tó bá déwájú ọlọ́run ló fílẹ̀ wọn o àwọn lọ lé nǹkan tí ó tán kí ni nǹkan tí ó sẹ́kù tá a fílẹ̀ ká bẹ lọ́hùn pẹ̀lú alukurani. Iyakumullah. nígbà tí wàhálà bá dé tí ṣòro bá dé ogun tá a jẹ lọ́dọ̀ àwọn baba ńlá wa lu inú èyí tá Ànábì Muhammad náà gbé wá nù ní síbẹ̀ náà ni wọ́n náà ti ń bí abùkátà tiẹ̀ náà lónìí béèrè lọ́wọ́ ara rẹ̀ akọgbájáde afẹsẹ̀ mọ́lídì àwa ń lùlù àwa ń jó sóhun la fẹ́ lónìí òun kọ́ o íńtánẹ́ẹ̀tì jìyà fún tó ṣe wàhálà fún wọ́n gún lóríṣiríṣi nǹkan wọn nílà wọ́n pàgbàpọ̀ oríṣiríṣi bá tòun ti bẹ́ẹ̀ náà ó dúró ṣinṣinṣin lórí kẹ́sìn ọmọ bàjẹ́ kẹ́sìn ọmọ bàjẹ́ òun náà ló gbé pò Mẹ́kà tó gbé lọ Mọ̀dínà Ọlọ́run ni a sì kí ọkù sẹ́ òlídà bíi Mẹ́kàtà fasọ́rọ́ tí mo kà rọ́mọ̀ wà nazala bil Madina fasọ́rọ́ tí mo nà wàrà. Ya salam. Ọlọ́run á kí ọkù sẹ́ wàhálà yóò ní lọ bẹ́ẹ̀ ṣé wọ́n ti bí ọ Mẹ́kà náà Mẹ́kà ó sì máa jẹ́ ní àpọ́nlé lọ títí láéláé nítorí níta Ànábì gbé lọ́wọ́ ó sì lọ sọ̀kalẹ̀ sí Madina nítorí ẹ̀sìn Madina ó di ìlú mọ́lẹ̀ tí ọmọ lọ bẹ́ẹ̀ lọ gbére ọ̀sẹ̀kù bẹ́ẹ̀ lónìí àbí ọ̀sẹ̀kù bẹ́ẹ̀ ta ni ó dé Mẹ́kà tí ò ní dé Madina. Walladhi arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kullihi wa kafa billahi shahida. Bàbá ìmáàmù àgbà bàbá ìmáàmù ní Màlẹ́. Adamallahu hayatahum. Ìjókòó kan wáyé ń jọ ní wọ́n ní wọ́n fẹ́ legalize kí wọ́n má dábẹ́ fọ́mọ obìnrin mọ́. Allah. Nígbà táwọn ọ̀nà ìjókòó náà rí pé àwọn tí wọ́n ń pera wọn láàfáà náà lọ́wọ́ àánú ẹ̀ nítorí pé níta gbàgbọ́ pẹ̀lú pé yẹn ń jà fáà náà ni kò lè sọ lárúbáwá ó gbé tìlà kalẹ̀ síwájú yẹ kó lè ké. Bẹ́ẹ̀ni kò lè tú. Àwọn olóye tí wọ́n wá jókòó wá ní àkọsọ́gbọ́tẹ̀ lè dá sí i àfi ká tẹ̀lé súnà Ànábì Muhammad lórí rẹ̀ ní ọmọ tá a bá dábẹ́ fún yóò ya ọ̀dọ́ kọ́. ọmọ ọmọlábẹ kántà. ọmọ tá a bá dábẹ́ fún kò ní lè mú un mọ́ra. ọmọ ọmọ ọmọlúwa. ìjọ tírú bẹ́ẹ̀ bá ń tí ń lè ṣẹlẹ̀ ọ̀la ò máa burú jà ní lọ. walladhi arsala rasulahu bil huda wa dinil haqq. ọgbọ́n àbẹ́rí ń jọ ní. ahsanallahu ilaykum. àwọn kan lọ dìde níbi kan wọ́n ní gbogbo ń tọ́ba jọmọ́rọ̀ lè kéwú kí wọ́n káńsù rẹ̀ pé kò ní sẹ́yìn kan tí ń ṣe Nàìjíríà. mo wá sọ fẹ́ni tó sọ fún mi ní mùsùlùmí wà nínú àwọn tí wọ́n ń sọ o. bàbá wà nínú wọn tó dákẹ́ ó fi hàn pé gbogbo ìyà tí gbogbo àwọn kèfèrí tí ń bẹ́ẹ̀ ní ọjà ìwọ́ jẹ dọ́bù rẹ̀ àwọn jẹ ọkọ̀ọ̀kan rẹ̀. liyudhhirahu ala dini kullihi wa kafa billahi shahida. ẹ dẹ́kun ẹjẹ́ fọwọ́ tó tóbi mú ẹ̀sìn
òun náà làbọ̀ wa tá a lọ dé bá níjọ́ wájú ọlọ́run o bàbá déwájú ọlọ́run ilé mélòó lọ́kọ́ ìṣirò ló ṣe o mọ́tò mélòó ló gùn láyé ìṣirò ló ṣe o ẹni tó gbé déwájú ọlọ́run tọkàn rẹ̀ fi balẹ̀ náà ní ẹ̀sìn ẹ̀sìn ni náà ní kẹjá mójútó àwọn àgbàlagbà lánàá òlímọ̀ ẹwà ni wọ́n fi kó bálù kùránì bọ́mọ̀ kò ké kùránì lọrin lánàá ó mọ̀ pé yóò di ẹ̀yẹ fóun síbẹ̀ lórí lónìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọdún ilé ọmọ mélòó lókùn tí ń ké kùránì ń bẹ̀ ẹ̀já kèsìra wa àlékún bílà àtìk àwọn nǹkan táwọn àgbàlagbà tá a jogún lọ́dọ̀ àwọn aláwọn nǹkan tó dàdé méjà fílẹ̀ dì sín kò sábúrú ń bi kó jòkó gbogbo kúndí tí ń bẹ lẹ́yìn kó jáde máa lọ fi bẹ lọ́hùn èyí ni ó fẹ́ ọlọ́kàn balẹ̀ oore tó bá tibẹ̀ jáde ju oògùn tó ń lé kí n lọ àtibọ̀tán oògùn ò lè dá fún ọ àtibọ̀tán oògùn tẹ gbé ogun baba ńlá yín jùlẹ̀ tẹ wá sọ ayín di ẹwà ológun kan wọ́n wá sọ ayín di ọmọ kíni ọmọ kéwù Ọ̀rúnmìlà wọ́n wá sọ ayín di ọmọ kéwù Ọ̀rúnmìlà ẹ padà ẹjá padà sí di alukurani táwọn àná fi ń jàná tí wọ́n pè bẹ́ẹ̀ bá dé lọ ní kọ́dà tẹ́ bá bu yẹ̀pẹ̀ bẹ̀ nígbà tẹ́ ń bá ń wá gàrí tíra tẹ́ bá rí wọn ní ẹfọ kan yín balẹ̀ bùkátà òbíya èsì ń bíya níparí. Naam. àti wà lásìkò òṣèlú. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa dẹ̀rẹ́ ayé ni wọ́n ń wò wọn ọ̀rẹ́ tíjọ́ táwọn lọ jábọ̀. alá ayyuharru asáwù wallahi antumu ru'atun wa kullu arọ ayahu yusi'alu. tó bá ṣe pé nítorí àwa tá ń bẹ́ nùlú àwa náà lẹ́ ń sáré wa kò gbọ́dọ̀ dìjà kò gbọ́dọ̀ dógún ẹ fìfẹ́ lò ó ẹni ó bá wọlé ọgbà pẹ́ni tí ẹni tí ò wọlé ọgbà pẹ́ni tọ́lọ́hún yànnú tóun náà tún lọ mú tọ́ọ̀nù dìgbà míì ayé ò parẹ́ nígbà tá a bá ti kú òun bẹ́ẹ̀ bí ọba kan lélẹ́yìí yọ kàn ń gbà mí àmọ́ ká sọ dógún ká sọ dọ̀tẹ̀ nínú ilé kan náà ká mẹ́lẹ̀ jọ ṣe papọ̀ ọmọ ìyá kan ọmọ bàbá kan náà ká kèsìrà lórí ẹ̀ ètò àjọ ṣe lọ́dún ọlọ́mọ sí láti mọ̀fẹ́ nìkan Àmín. Rabbana fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar subhana rabbika rabbil izzati amma yasifun alhamdulillahi rabbil alamin. ẹjá gbọ́dọ̀ ọba tóbi yẹ jama ẹlẹ́kẹjá gbọ́dọ̀ ọba tóbi jama ẹlẹ́kẹjá gbọ́dọ̀ ọba tóbi. nígbàtí kátó pé àwọn àlùfáà wa àdọ́kítọ́rù wa Hassan Eléhoro ìgbé kí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run ìpè àgbọ̀ látọ̀dọ̀ bàbá Nímàsígá àgbọ̀ lọ́dọ̀ bàbá Alágége tí bàbá Nímàsígá iná ìlàgbọ́ ìyẹn lómi ọmọ wò pé wá sí méjì àwa pọ̀ jù bá a ti máa ń gbọ́nu torí inú tọ́lọ̀ ń ṣe fún wa nílùú Ìlọrin iná lélẹ́yìí ẹni tí àwọn bàbá Nímàsígá tí wọ́n ní kí wọ́n wá kọ́ wá jíṣẹ́ Ọlọ́run fún wa làgbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run yìí bí ká má dákẹ́ má ẹ̀rí nǹkan báyìí jama ní àpapọ̀ gbogbo alọ́kùnrin àti lóbìnrin lákẹjá sọ pé Allahu Akbar ẹ̀dákun wá sí tí a fà tí wọ́n ṣe fún ẹjá sọ pé Allahu Akbar ẹ̀dákun ní ẹlẹ́ẹ̀kẹta ẹjá sọ pé Allahu Akbar kabira ọlọ́wọ́ bá sẹ́yìn lẹ́sẹ̀ dáadáa o gẹ́gẹ́ bí tí a ń gbọ́dá tọrọ ọba ìmáàmù àgbà gbogbo olú Ìlọrin fún àfáà tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run wọ́n ní àwọn àfáà tí wọ́n bá sọ̀rọ̀ Ọlọ́run yìí àdọ́kítọ́rù wa Abubakar Hassan Eléhoro wọ́n ní Ọlọ́run jẹ́ ní alùbáríkà wọ́n lè tẹ́ wí lọ́dún yìí kò ní jáwé ma ọlá Al-Qur'ani al-Azim ọlá Muhammadu Rasulullah àwọn bàbá tí wọ́n ra yín wá wọ́n rí yàrá wá ẹbí nípa mẹ́sẹ̀jì jáde ra yín wá tó sì wúlò fọ́kùnrin tó wúlò fóbìnrin tó ra àwọn wúlò fónílé wúlò fálejò gbogbo wa náà ẹ̀dá pẹ̀ mẹ́jà àgbàdo ètò ọba wa sọ yìí ẹ̀já fi síbi tó ti máa wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọsàájò wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àtàgbọ́ lọ́dún iná mọ́sílá gbọmọ fún wa o ọlọ́dẹ aṣọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọdún tẹ́lẹ̀ yìí mọ́sílá sì mọ́ fún wa bisimilahi inna a'tainaka. ní báyìí gbogbo wa a máa retí kí àwọn bàbá wa Mudiru Markaz kí wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run nísẹ̀yìn. ní báyìí àwọn tí wọ́n sojú wa bàbá wa Mudiru Markaz àwọn náà ni fàmílà ti ṣe Abdullahi Ọlọ́run tó Salati Allahu Akbar Amir al-Warisi.